الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه وبعد. lẹ́yìn tí a dáwọ́ pẹ́ fún Allah subhanahu wa ta'ala, ṣe a salatu fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ní nǹkan bí ó tó bí ọdún kan lọ báyìí, mo lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní àdúgbò kan ní Bulma. Wọ́n wá béèrè question kan níbẹ̀ nípa ìdájọ́ kí obìnrin mùsùlùmí kó máa lo perfume. Ìdáhùn wa lọ lórí ìbéèrè náà lórí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ipe ayyuma imra'atin ista'tarat famarrat ala qawmin liyajidu rihaha fahiya zaniya. Èyíkéyìí obìnrin tí ó bá lo perfume tí ó wá kọjá débi táwọn ọkùnrin wà tí wọ́n wá gbóòórùn perfume ní ara rẹ̀, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam onírú obìnrin bẹ́ẹ̀ fahiya zaniya, ó ní onízìnà ni. Bó tẹ̀ ṣe pé onízìnà bẹ̀yẹn ìyẹn ni pé zìnà kékeré, irú zina tá a máa ń fojú sí, zina tá a máa ń fẹnu sí, zina tá a máa ń fetí sí. Ànábì sọ pé gbogbo ọmọ ènìyàn òun náà ni yóò máa fọ́ọ̀lù sí kọ̀ọ̀kan nínú àwọn zina yìí. Àmọ́ èyí tó wá burú jù mẹ́ òun ni zina téèyàn wá lórí fi abẹ́ rẹ̀ sí, ọlọ́pàá ṣàṣọ wa kúrò níbẹ̀. Náà hadith yìí ó rò pé àwọn kan wá gbọ́ látara àwọn ẹrú Ọlọ́run bá kan, ọlọ́pàá sanwó dẹ̀sùn olóore tí wọ́n kọ́ ti bí question yẹn táwọn rò pé káwọn fi ṣe àlùmọ̀ ní àǹfààní. Náà mo wá sẹ́ndì fídíò kan sí mi ní ìrọ̀lẹ́ àná, tọkùnrin kan ń sọ̀rọ̀ ń bẹ báyìí ń ṣàǹfọ̀nù ń bẹ àwọn lárúbáwá tí yóò bá ti gbọ́ lárúbáwá dáadáa wà ló ṣẹlẹ̀ nǹkan ìgbà wo èso àdífi yẹn ọ̀tọ̀ ní tádìí ní sọ ọ̀tọ̀ sí ní tèmi ń tú sí. Ǹjẹ́ kí ni wí? Ó wá ní láàmù tó wà níbi lìyẹ́jì tó rihaha, ó ní láàmù ta'lil ni. Ipe túmọ̀ tá Ànábì ń sọ ni pé obìnrin tó bá lo perfume tó wá lò ń torí kí wọ́n lè máa gbọ́ òórùn rẹ̀ ní ara rẹ̀, ipe irú ẹni yẹn òun l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam l'Ànábì ń sọ pé fahiya zaniya, ipe irú ẹ̀ ni Ànábì ń sọ. Ọlọ́mọṣẹ́ àṣàánú wa, gbogbo ẹni tó bá ti fẹ́ dá sọ̀rọ̀ láyé kó máa mọ̀ pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ìmọ̀ àfi kí yóò máa sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Jẹ́jọ́ tí èèyàn bá tún rí pé nìkan sọ̀rọ̀ tó sì mọ̀ pé ní náà òun lè sí ẹni tí ń kàn ń sùn tí ń jí lásán, máa mọ̀ pọ̀rọ̀ tó bá sọ ẹ máa lọ rí sí ìwádìí rẹ̀. Àkọ́kọ́ ni pé hadith yẹn bó ṣe rí náà làlàyé tá a ti ṣe yẹn. Àwọn onímọ̀ nínú Islam ibi tí wọ́n sì máa ń lò bí wọ́n sì ṣe máa ń ṣàlàyé rẹ̀ òun náà nìyẹn. Ṣùgbọ́n àwọn ilé ìtàwọn kan jẹ́ pé ìtọ́ bá sáà ti sọ afẹ́ takò ló máa ń tí wọn lọ bí irú ọ̀rọ̀ báyìí. Ó ní láàmù bẹ̀kí láàmù ta'lil, ẹ jẹ́ ká wá bá agree pé láàmù ta'lil nígbóbìnrin tó bá lo perfume tó ṣe pé in tó wá mú lò ní káwọn yóò bá lè mọ gbóòórùn rẹ̀ ní ara rẹ̀. Ẹ dákun, táwa lẹni náà tí ó lo perfume lóní obìnrin tí ò jẹ́ nítorí kán lè mọ gbóòórùn rẹ̀ lára rẹ̀. Ẹ dáhùn jẹ́ máa tàlẹ́ni náà tí ó lò tí ò ní jẹ́ pé nítorí kí wọ́n lè mọ́ gbọ́ ní ara rẹ̀, òun fi pé àkárò òun bá lè mọ́rùn sáwọn èèyàn yóò mú òun ṣe kí ní jẹmáà ní ó mú òun lò. Àmọ́ àlékún tákàn jẹ́ káfà yìí ó mọ̀ ní pé gbogbo àwọn kéwú tẹ́ mọ́ ń kọ́ láwọn ilé kéwú yín, àwọn kéwú olójú kan tán mọ́ ń gbé fún yín òun, ẹ mọ́ fi ru kéwú bẹ́ẹ̀ mọ́ fi takọ àwọn èèyàn mọ́, ẹ mọ́ kàbùkù bọ̀. Àwọn kéwú olójú kan tán mọ́ ń kọ́ yín láwọn ibi tẹ́ ti ń kéwú jẹ́ pé lánàá wàláhì kéwó lójú méjì ní bẹ́ẹ̀, àmọ́ kéwó lójú méjì ti dágbére, kéwó lójú kan lókù tí wọ́n ń gbélé yín lọ́wọ́. Kéwó lójú kan tó ké ló jẹ́ kọ́ rí pé tó bá ti rírò àwọn láàmù báwọn òní tí ó túmọ̀ kọjá at-ta'lil. Ìwà mọ́rù láàmù náà wá sínú al-Qur'an káwá wo pé ìjà lè tú ní ta'lil àbíbò láti tú déédéé rú ẹ̀ ní bẹnu hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Olùgbà nínú Suratul Qasas nígbà Ọlọ́run bá ń sọ̀tàn Ànábì Musa alayhi salatu wassalam, nígbà tí Fir'aun náà ní kán máa lọ rí dúnbò àwọn ọmọkùnrin tí wọ́n bá ń bí gbà náà, ọdún yẹn ni wọ́n wá bí Ànábì Musa alayhi salatu wassalam. Ìgbà ya Musa wá bí Musa, àwọn àjù Musa wọ́n gbé sínú àpótí, wọ́n gbé sínú odò gbé lọ. Ìgbà tó odò gbé lọ yóò gbé lọ sẹ́ńkùlé Fir'aun. Ìgbà tí Fir'aun náà tí wọ́n gbé ọmọdé àwọn òṣìṣẹ́ rẹ̀ náà gbé àwọn gbé ọmọkùnrin ní àwọn yẹ́ ṣe bá dẹ̀dọ̀ ṣe ìyàwó ní irọ́ sọ ma pàà lọ́mọ àbíyẹ́lẹ̀ yìí tí ẹ̀ lè jẹ́ ìtútù ojú fún wa àwọn torí ẹ̀hí ọmọ.
ìgbà tọ́lọ́run wá fẹ́ mọ́ narrate ọ̀rọ̀ yẹn ní Al-Qur'an Suratul Qasas Ọlọ́run wá ní faltaqatahu alu Fir'aun faltaqatahu alu Fir'aun Olúwa ní àwọn ará ilé Fir'aun wọ́n wá he Musa wọ́n mú wọ́n gbé wọ́n rí he àmọ́ iye tí wọ́n he yẹn liyakuna lahum aduwan jáwátú láàmù yẹn ní láàmù ta'lil tó pé yẹn wọ́n rí he nítorí kó lè jẹ́ ọ̀tá fún wọn. Ó lọ bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ káwá ní wọ́n he ọmọ nítorí kó lè jẹ́ ṣé ó pọ́síbù kan rí ẹ̀he ọmọ yẹn kọ́mọ̀ pé ọ̀tá ní òjò kan sì he sáwọn ìtàn lè máa pa dúrú iye ọmọkùnrin tí wọ́n ti pa nítorí pé ọ̀fẹ́ kí wọ́n bí Musa tí wọ́n tún wá he Musa yẹn kó tún wá lè jẹ́ ọ̀tá tí wọ́n ń bẹ̀rù kó má dìbà wọn. A jẹ́ pé láàmù tó wà níbi liyakuna lahum aduwan tó jọ láàmù ta'lil yẹn ó ti nítumọ̀ míì tó kó sínú tó kọjá ordinary ta'lil tí tó bá tún ní ta'lil tí ó lálàyé nù ni irú ẹ̀ làwọn onímọ̀ míì máa ń pè ní láàmù làákìbá ìgbọ́ ò bá ń pè kí wà fà bá ń pè lẹ́ẹ̀kan sí ọtún lè mọ́ gbọ́ ilé náà rí sọ pé jọta bá ti sọ tẹ́ ẹ̀ bá gbọ́ rí ariwo lẹ́ mọ́ ń pa bọ́ta mọ̀ pé ọtún lè mọ́ gbọ́ yìí náà rí fẹ́lẹ́ yìí náà kún kéwu olójú kan tán kọ́ nílẹ̀ kí oyin kí kéwu rẹ̀ lè pé olójú mélòó olójú méjì bẹ́ẹ̀ ti gbọ́ àkọlù jábọ̀ ìfẹ́ná ní èrí tẹ́ gbọ́ rí jọ sí tẹ́ gbọ́ òun lọ tún gbọ́ mi lónìí náà láàmù tó wà ń bẹ̀rù láàmù kí ni láàmù làákìbà ìtumọ̀ tí láàmù yóò tún ni pé ákìbà tí Musa ó padà jẹ́ ákìbà ní tí ó padà jẹ́ létà àti bọ̀tán tí ó padà jẹ́ rìsọ́ọ̀tì tí wọ́n padà mú bọ̀ ń bẹ́ alùwárùwà àdẹ́ ike Musa tí wọ́n hẹ̀ yìí àwọn ẹ̀ Musa kó lè jẹ́ ìtọ́jú tí wọ́n ní àníyàn tí wọ́n nìyẹn ilẹ̀ àtàwọn fi hẹ̀ Musa nìyẹn àmọ́ ákìbà tí Musa ó dì fún wọn ní kíni liyakuna lahum aduwan wa kíni wa hazanan inú suratu Yunus ọlọ́dún sọ̀rọ̀ ọ̀rọ̀ Musa wọ́n fi ràwọ́dá ìdá tún bá bọ̀ ó ní Rabbana ó ní olúwa mi ò innaka ataita Fir'aun ìrìn ọlọ́run ọba ọfún Fir'auna wa mala'ah ọfún Fir'auna wa mala'ah àti àwọn ìjọ rẹ̀ zina ọkọ̀ ẹ̀ṣọ́ fún wọn ìrìn ọlọ́run ọba ọkọ̀ ọlá fún wọn wa amwalan ọkọ̀ dúkìá fún wọn fil hayati dunya nílẹ̀ ayé ń bí Rabbana olúwa ọ̀rọ̀ lọ sí fún wọn liyudillu an sabilika kí wọ́n lè bá a máa sí àwọn èèyàn lọ́nà lójú ọ̀nà rẹ̀ dákun ṣé torí ń tọ́lọ́run ọba ṣe kó ọrọ̀ fún Fíráúnà ní kí Fíráúnà máa lò fi máa sí àwọn èèyàn lọ́nà ṣé torí rẹ̀ ni láà àmọ́ ákíbà ń tó ṣẹlẹ̀ pẹ̀lú ọlá tọ́lọ́run ọba dá Fíráúnà ní kí ni jọmọ́ wọ́n ní kí wọ́n padà sọnù pẹ̀lú ẹ̀ wọ́n tún wá ń sí àwọn èèyàn lọ́nà ṣọ́dákun ẹ jẹ́ ká lùkù wá ẹ jẹ́ ká máa kéwú yanjú ká tó máa sọ̀rọ̀ ìmọ̀ olójú kan kò yanjú ọ̀rọ̀ mọ́lẹ̀ yóò bá yẹ o ìmọ̀ olójú kan kò ṣe kí ni kò yanjú ọ̀rọ̀ mọ́lẹ̀ yóò bá yìí níjọ́ tó bá ti dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wò dáadáa kódà tí wọ́n bá wò tán gbogbo àwọn àfáà yín tán kọ yín lè kéwú ó yẹ kọ́ pé gbogbo wọn pé dákun ẹ̀yìn báyìí tó sọ nǹkan báyìí ọ̀sìn bẹ́ẹ̀ tako ní ká bẹ́ẹ̀ wò dáadáa kán wò lọ wájú kán wò lẹ́yìn kán wò lọ kán wò bọ̀ téèyàn bá ti ké àyín nìké nínú kéwú èyàn tún máa ń ké ayín ní padà mọ́kàn máa fojú ẹ̀gbẹ́ kan kí wo lójú kan tẹ́kọ̀ yíò mọ́kàn máa fi wo gbogbo ọ̀rọ̀ ọmọ jábọ́ olótú jábọ́ yóò gbogbo wọn wá pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n jábọ́ so tá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam tó bá sọ pé ayyuma imra'atin ista'atat famarrat ala qawmin wa famarrat bi qawmin ó wá kọjá lọ́dọ̀ àwọn èèkàn liyajidu rihaha ìyẹn ni pé nígbà tó bá ti lo perfume yẹn kí ni yóò padà ṣẹlẹ̀ kí ni yóò ṣẹlẹ̀ ó mọ̀ gbóhùn rẹ̀ yóò kọ́là yóò dá ìbájà tẹ́ṣà àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ ìtànàbí ti sọ pé fàhíyà zaniya zina lọ fẹ́ sínú because kò sí bí wà ṣe lo perfume kò sí bí wà ṣe kọjá lọ́dọ̀ àwọn ọkùnrin tí wọ́n ní wo kí ni jẹma wọ́n wo bí tó wà ọkùnrin ẹgbẹ́ wa lo perfume kọjá bí tàwà kí láá ṣe àwọ̀ bí ká tó wá sọ pé ìwọ obìnrin kọwá ní ẹni tó bá lò ń torí kí wọ́n lè gbóòrùn rẹ̀ lákùn obìnrin wo ni ó lò tí wọ́n ní gbóòrùn perfume lára ẹ̀ àfi tí ìbá perfume tó lóòrùn lókù albayanu àdẹ́ tí ó bá dẹ̀ ti wá lóòrùn Islam tó wá ní dájọ́ mi lórí yìí bọ̀ tó bá ilé ti lò yí tó lóòrùn kò sóbìnrin tí ó lo perfume tó ní ṣéǹtì tó dá táwọn èèyàn ní wo ọ̀nà ibi tó wà tó bá dẹ̀ fi wo ọ̀nà ibi tó wà wọ́n àgbáyà rẹ̀ ni zinata nàbí wínú tó bá ilé ti wo ọ̀nà ibi tó wà kí ni wọ́n ṣe wọ́n àgbáyà ẹ̀
so Islam dẹ̀ gbé obìnrin kalẹ̀ pé gbogbo ohun tí wàá fi máa divert attention àwọn ọkùnrin sọ́dọ̀ rẹ máa já kúrò ní ọ̀dọ̀ ara rẹ. Ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ o. Abẹ́rẹ́ Allah subhanahu wa ta'ala òpó ìmọ̀ rọ̀dà kò mọ́jú dàrú mọ́ wa lójú. Káwá bọ́ tún náà ní láàmú tàlílì tó wíwù náà ṣẹ́ ànítòun ti bẹ́ẹ̀ mọ́kẹ̀yà alátakò ọ̀rọ̀ yẹn ò nídìí kan wá bọ̀ kó fẹ́ takò wá bí nǹkan míì takò mí nǹkan míì àmọ́ bí eléyìí ọgbẹ́gbági ọlọ́mọṣà tó ní kankan wá sí. Subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullah.